nílé lóko lájò lẹ́yìn òdì gbogbo ní káàbọ̀ sí orí ìkànnì Orísun mo kí n pé ẹ káàárọ̀ ẹ káàsán ẹ káalẹ́ ní ibi tẹ́lẹ̀ gbogbo tẹ́lẹ̀ tẹ́lẹ̀ láǹfààní láti máa wò ìkànnì Orísun àjíjẹ ara yóò máa jẹun ọlọ́run ní fẹ́ ṣẹṣẹ gbogbo wa ojú tẹ̀ fún wò wá àti títẹ̀ fún wò wá lòdì kò sì ní fọ́nà ṣe ẹ ṣeun. Orísun TV #1 Islamic channel jẹ́ ìkànnì tí ó wà fún oríṣiríṣi wáàsí àti ọ̀rọ̀ ẹ̀sìn látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ńláńlá jàǹkàjàǹkà tí wọ́n mọ̀ máa ṣàlàyé ọ̀rọ̀ nípa ẹ̀sìn wa. Ní báyìí ẹ bá mi subscribe sórí Orísun TV kí ẹ lè máa jẹ ọ̀pọ̀lọpọ̀ gbádùn àwọn fídíò táwọn fi síbẹ̀ lónìí ọ̀rọ̀. Ẹ bá mi like kí ẹ sì bá mi subscribe, ẹ bá mi share kí ẹ bá mi comment sórí àwọn fídíò ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sí. Ká ayé àtẹ̀sùn láàlú ní òde sùkú wọn ò nílé kí wọn òde sùkú tẹ́fì lè produce ní tẹ́mi produce bóyá mọ́dúrásà skúù Ògbóláka yóò ti jáde ní ọjọ́ ọmọ tí ń pè lọ ó ní mo bú bó ní ṣe ní bú ọ̀rọ̀ láti 1960 àwọn èèyàn mi wọ́n dẹ̀ sùn wọ́n dẹ̀ wá àwọn ológun alábẹ́rẹ́ orun burúkú ohun 1960 tí di 2024 ẹ̀yẹ èèyàn wọn ọdún mélòó nù láìsí àṣàbò kíni àṣàbò káfí àwọn mùsùlùmí mi wọ́n sùn ní àwọn mùsùlùmí wá ọmọ ìyá wọn lẹ Yorùbá wọ́n sùn ní àwọn kan wá jí àwọn kan sọ pé ebi òṣù ẹ sọ fún mi pé ẹ̀sùn àbí ẹ̀sùn nígbà wá jí ṣe fọ́tò lẹ́rí lẹ́bí ń jà sí fọ́tò nígbà ẹ jí ajá lẹ́rí lẹ́bí ń jà sájá nígbà ẹ jí oúnjẹ òkú lẹ́rí bẹ́ẹ̀ á jẹ oúnjẹ òkú rẹ̀ nígbà ṣe wá tí ì jí àbẹ́ ìṣe rẹ̀ àwọn tó jí inú wa tó rùgbẹ́ jí pé àwọn èèyàn lajú ọ̀làjú wọn là àwọn tó rí tẹ́ ń jà sí àjẹwò òkú tọ́mùra kankan kẹsẹ́ra wọn wà láìwọ̀n òjì wà láì ẹ̀jẹ̀ ẹ má bínú ẹ̀rù stars wa wọ́n lè já àṣà oúnjẹ òkú ẹ̀ tí ì jí kí ni wọ́n ń ṣe yín ẹ̀ jíṣẹ́ ẹ̀ sí ìrànràn nù nígbà tá a jí yín pé àwọn kan ti dé o wọ́n láwọn pa àlùmọ̀ o wọ́n láwọn oníjà àlùmọ̀ gbérí o wọ́n ẹ̀yìn wá ní àti jí ajá aláàlì ni aráàmù ni wọ́n gbọ́ dẹ́tẹ́ olórí búrọ́ ajá aráàmù ọ̀yá kí tó ní tọ́pìkì mi wò lẹ́ tó rí gbàtẹ́ jí fọ́tò tọ́pìkì mi wò tó ní síbí aráàmù ni àbáláàlì ẹ wá bẹ̀rẹ̀ sí wọ́n sọ oríṣiríṣi nǹkan tó pé kò tí ẹ̀ sí ní gbèrígbèrí ẹ ti ń jí kéde ẹ̀sẹ̀ òtòfẹ́ àbíṣòwò ọlọ́njẹ́ òbírú wọn lọ́mọ ṣòkòtò tófẹ́tófẹ́ àbíṣòkòtò tófẹ́tófẹ́ ọlọ́njáwà òbí wọn bírú wọn àbíṣòkòtò tófẹ́tófẹ́ ọlọ́njáwà òbírú wọn àbíṣòkòtò tófẹ́tófẹ́ lóbi tó rí ìkan bí mo ní agbádá ṣòkòtò tófẹ́tófẹ́ àfáà tó sì ń wí àfáà tó wí nínú àwọn àfáà tó dáa ni torí èèyàn bíi mẹ́ta náà ní ń bá wí ẹ̀yin lẹ bá fẹ́ tó fi dàbí pé gbogbo wa ní ń bá wí ẹ̀yin tí ń bá wí náà ẹ̀yin náà má bú àwa náà mọ̀ ẹlẹ́jẹ́ wọn ó bú gbogbo wa papọ̀ inú òbí wa kò dùn á pé Sheikh Labeeb Sheikh Labeeb ọ wà nú àwọn tó yanjú ìjà ìmẹ́sà ọ wá pè wá ní ṣòkòtò tófẹ́tófẹ́ wá ní kí èèyàn ẹ̀ wọ́n ò èèyàn ẹ̀ àwa modern Muslim brother ni àwa ìsáà tó ti sùn mi ò lè rí ètì Labeeb torí ó dẹ̀ ẹrù yọ́yá mọ́jọ́ta Sheikh Habibullah Adam Al-Ilory ẹni wọ́n bá jẹ́ ọ̀tá Habibu ọ̀tá Adam Al-Ilory náà níwọ̀n sọ́ta wọn tó gbọ́ dáadáa tí àfáà wa Habib Adam Al-Ilory tó bá ní kí n wá lọ́la àráyè ṣùgbọ́n torí wọn ráyè wọ́n sáré lọ bá wọn ni pé àfáà wa yóò lè tí lọ́dọ̀ tí a ni pé bó ṣe wulẹ̀ kó tóbi tó o lè takùn tọ́lọ́mbá wí àti tánà bí bá wí ọ̀gá wa ni so ilé ẹ̀kọ́ ta wa ní ìgbà àfọ́gà kò ṣe mistake yọ correct tẹ bá tú sí pé alárìfín àti pé nínú kíláàsì tẹ̀yìn ló ti já rìfín nínú kíláàsì tàwa wọ́n ní a correct wọn wọ́n máa ń kọ èmi tó rí wọn máa ń correct mi yìí tó dé tọ́rọ̀ mi fi máa ń lè rí pé àwọn tí ó correct mi ló yípo mi níbi gbogbo nǹkan ọlá ni ẹ má ní èso ọlá ẹ fẹ́ẹ̀lì kíláàsì ni ẹlẹ́jà ara lóòótọ́ ṣùgbọ́n ẹ ti fẹ́ẹ̀lì ẹ̀tún subject yẹn ṣe kí ni ẹ̀tún jókòó fún wọ́n yí ẹ̀lẹ́lò ẹ̀dẹ̀sẹ̀ sáàmù rẹ̀ tẹ́lá tó fẹ́ẹ̀lì ẹ̀tún máa tún jókòó bẹ́ẹ̀ ikú bẹ́ẹ̀ máa jókòó rẹ̀ ní ọ̀nọ́mà kákọ̀ọ́rẹ́ ti wọn ẹgbẹ́ nìsín
ọdún náà kódà kó tó gbódú social media láti correct wọn ṣùgbọ́n kò dá ká mọ̀ yẹpẹrẹ wọn á yẹpẹrẹ wọn ní tí àwọn èèyàn fi yẹpẹrẹ wọn èlé ba lọ́dọ̀ tí a sì bá lé wọn jẹ́ ilé tóbi pọ̀ ni káwá máa wò ó ràn kówó àjọ nílé ni torí bàbá tó dá lé ńlẹ̀ nítorí àwa táìsí ọmọ rẹ̀ ní bàbá òun fi dálé àti nítorí ọmọ ẹ̀ àjọ níni property àlòun mọ̀ ni Ọlọ́run kó jẹ́ kí ṣọ̀kan tó dáa kó wà láàrin wa